wọ́n ti sìnkú Ọlọfana o, àwọn èèyàn bara jẹ́ gidigidi. Kò sí bí èèyàn ẹni ṣe lè dàgbà tó tí tọ̀hún máa fẹ́ kó lọ, ká má tí ì sọ ẹni tí tọmọdé tàgbà fẹ́ràn tó sì jẹ́ ẹni tí wọ́n máa ń fẹ́ máa rí lẹ́gbẹ̀ẹ́ wọn nígbà gbogbo. Èyí ló fà á tí ọ̀pọ̀ èèyàn fi bara jẹ́ nígbà tí àwọn àáfàá kírun sí gbajúmọ̀ onítíátà tí èdè Yorùbá dá lẹ́nu rẹ̀ ṣákàní Adédèjì Adérẹ̀mí tí gbogbo èèyàn mọ̀ sí Ọlọfana dára tán tí wọ́n sì ń gbé òkú rẹ̀ wọnú kòtò lọ. Níṣẹ́ ni àwọn ọmọ pẹ̀lú àwọn ìyàwó bara jẹ́ tí wọ́n sì ń sunkún pé ẹni rere ti lọ. Bẹ́ẹ̀ làwọn mọ̀lẹ́bí pàápàá ń bomi lójú tí àwọn àgbà àtàwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n fẹ́ ṣọkàn ọkùnrin pàápàá àwọn ojúgbà ọkùnrin náà nídìí iṣẹ́ tíátà ń mí àmì kanlẹ̀ lẹ́ẹ̀mẹwàá tó sì hàn lójú wọn pé ikú ẹni wọn náà dùn wọ́n jọjọ. Láti nǹkan bíi aago 7:30 àárọ̀ ọjọ́ kejì tí ọkùnrin náà ti kú, ìyẹn ọjọ́ Ẹtì Friday ọjọ́ 5 oṣù kínní ọdún yìí ní àwọn mọ̀lẹ́bí ojúlùmọ̀ àtàwọn ẹgbẹ́ bàbá yìí nídìí iṣẹ́ tíátà tí ń túyáyá lọ sílé rẹ̀ tó wà ní Wákàjáyé nílùú Ẹdẹ nípínlẹ̀ Ọ̀ṣun. Aago 4 ìrọ̀lẹ́ ni Alhaji Ìmáàmù jagun ọ̀gá ńlá ti ìlú Ẹdẹ kírun sí òkú bàbá yìí lára, lẹ́yìn náà ni wọ́n gbé wọ káà ilẹ̀ lọ. Bí àlá ni ọ̀rọ̀ ikú olóyè Adédèjì Adérẹ̀mí, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Ọlọfana, ṣe ń jẹ́ fún púpọ̀ nínú àwọn ọmọ Nàìjíríà, pàápàá àwọn ọmọ Yorùbá àti àwọn èèyàn ìlú Ẹdẹ nípínlẹ̀ Ọ̀ṣun níbi tí bàbá náà ti wá. Láti oṣù díẹ̀ sẹ́yìn la gbọ́ pé òjòjò ti ń ṣògùn bàbá yìí tí ara ògún kò sì le. Àwọn ọmọ tí Ọlọ́run fi ta bàbá lọ́rẹ kò wó lójú rárá, níṣe ni wọ́n ṣúgbà rẹ̀ lásìkò tí àìsàn gbé bàbá náà dálẹ̀. Wọ́n kọ́kọ́ ń tọ́jú rẹ̀ nílé ìwòsàn aládàáni kan nílùú Ẹdẹ. Nígbà tí kò sí àyípadà tó bí wọ́n ti fẹ́ ni wọ́n gbé lọ sí Uni Ọ̀ṣun Teaching Hospital tó wà nílùú Òṣogbo. Ibẹ̀ náà ni wọ́n ti tún gbé bàbá yìí lọ sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Teaching Hospital ti Ilé Ifẹ̀. Ṣùgbọ́n àìsàn ló ṣe é wò, kò sẹ́ni tó rí tọ́ lọ́jọ́ ṣe. Ọ̀sán ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù kínní ọdún 2024 ni ọlọ́jọ́ dé bá bàbá Ọlọfana. Àkókò kan lẹ́yìn ọmọkùnrin, ọjọ́ yìí náà ni wọ́n ti gbé òkú rẹ̀ wá sílé gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọmọ bàbá náà Adétúnjí Adérẹ̀mí ṣe sọ fún akọ̀ròyìn Aláròyé nílùú Ẹdẹ kó tó di pé wọ́n bò ó mọ́lẹ̀ nírọ̀lẹ́ ọjọ́ Ẹtì. Lára àwọn àgbààgbà òṣèré tí wọ́n wà níbi ìsìnkú akẹgbẹ́ wọn yìí ní Adẹ́rùpọ̀kọ̀, Àbẹ̀ní Agbọ́n, Pápá Lolo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 1950 ni wọ́n bí òṣèré yìí sínú ìdílé Abdulsalami Adérẹ̀mí nígbà tí orúkọ ìyá rẹ̀ ń jẹ́ Aisha Adérẹ̀mí láti agboolé Jagun Olúkòsì nílùú Ẹdẹ nípínlẹ̀ Ọ̀ṣun. Ó lọ síléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ St. Peter's Anglican Primary School láàrin ọdún 1957 sí ọdún 1962. Lẹ́yìn ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ ló tún tẹ̀síwájú lọ sí Baptist Modern School Ọdẹ Òmu lọ́dún 1963 sí 1965. Lẹ́yìn èyí làwọn òbí rẹ̀ fi sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ tó sì kọ́ iṣẹ́ káfíńtà ní àkọ́yanjú. Ẹnu iṣẹ́ náà ló wà tó fi darapọ̀ mọ́ àwọn onítíátà lábẹ́ ọ̀gá rẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Oyètúnjí. Látìgbà náà ló sì ti ń ṣe dáadáa nídìí iṣẹ́ tó yàn láàyò yìí. Ọlọfana ti kópa nínú eré oríṣiríṣi. Lára àwọn eré tó ti kópa ní Baṣọ̀run Gáà, Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́, Ti Olúwa nílẹ̀, Ìjà ọmọdé èyí tí Kóredé Films gbé jáde, Ìdààmú Ọ̀túnba láti ọwọ́ Adébáyọ̀ Sàlámì, Máyégún láti ọwọ́ Yínká Quadri àti àwọn eré ńláńlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí akitiyan rẹ̀ nípa gbígbé àṣà Yorùbá lárugẹ àti bó ṣe jẹ́ pé ìdàgbàsókè ìlú Ẹdẹ tó ti wá múmúláyà rẹ̀ ni wọ́n ṣe fi jẹ oyè Ṣọ́ba lójú tìmì ti ìlú Ẹdẹ. Ìyàwó 4 ni olóyè Adérẹ̀mí fẹ́ nígbà ayé rẹ̀, ó sì bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ. Orúkọ tèmi ni Adébọ́lá Ọlọ́fana. Tí mo sọ pé èèyàn dáadáa ni Ọlọ́run kó bá mi fọ̀rọ̀ kẹ́ pé wọ́n jẹ́ nìkan tó máa ń ṣòfò pàrọ̀ wọn dẹ̀ ní dàrú ọmọ rí wọ́n máa ń wà lọ́kọ́ láàrin ìyàwó àtọmọ kárẹ́ pé wọ́n dẹ̀ ní ìṣe tó máa ń ṣe fún àwọn nílò. Orúkọ tèmi ni Adijat sún àráwọ̀ Adérẹ̀mí Ọlọ́fana. Ìjẹ́ ìyàwó kejì. Mo lè sọ many. Bàbá yẹn ó dára sí àwa ìyàwó, ó tún dára sí ẹbí àti ará àti àwọn
àtojúlùmọ̀ àtọmọ tó tara ẹ̀ jáde àti tí ò tara ẹ̀ jáde ó kó gbogbo ọmọ mọ́ra ni. Ní Ìbàdàn tó kọ́kọ́ kọ́lé sí ibẹ̀ làwa wà kó tó wá di Ẹ̀dẹ́ ń bí gbogbo àwọn máa mọ ọ̀rọ̀ ètò lọ́jọ́ wa ń bàdàn ni. Ó lè jẹ́ ìtọ́jú ọmọ rẹ̀ gangan bóyá kò ní ju bí méjì mẹ́ta lọ ṣùgbọ́n ọmọ ọ̀rọ̀ yóò kó ní ilé ní bákété tí ó mọ bá wọn ṣàwàdà mọ bá wọn ṣẹ̀fẹ̀ ṣe gbogbo rẹ̀. Florence Babasola ló ṣe àkójọpọ̀ àwọn ìròyìn láti ìlú Ẹdẹ fún Aláròyé online television.